Ogbaji ti dèrò ẹ̀wọ̀n o. Ẹ̀sùn ìpànìyàn ni wọ́n fi kàn án nípínlẹ̀ Ekiti. Ọkùnrin kan ẹni ọdún 37, Ogbaji ransom nílé-ẹjọ́ májísírèètì kan ní Adó-Èkìtì ti pàṣẹ pé kí wọ́n sọ ọ́ sẹ́wọ̀n lórí ẹ̀sùn ìpànìyàn. Agbófinró Ìǹsìpẹ́kítọ̀ Bámidélé Ọlásùnkànmí fi tó ilé-ẹjọ́ létí pé ó ṣe pàtàkì láti fi afurasí ọ̀hún sátìmọ́lé fún 30 ọjọ́ bí ìwádìí ṣe ń tẹ̀síwájú. Ìǹsìpẹ́kítọ̀ Ọlásùnkànmí ní ìwà tí ọkùnrin yìí hù jẹ́ èyí tó tako òfin ìwà ọ̀daràn abala 216 ti ìpínlẹ̀ Èkìtì ọdún 2021. Adájọ́ májísírèètì arábìnrin H.E. Onoma ti wá pàṣẹ pé kí wọ́n ti arákùnrin náà mọ́lé títí di ọjọ́ 13 oṣù kọkànlá ọdún yìí tí ìgbẹ́jọ́ yóò tẹ̀síwájú. Ó ní ilé-ẹjọ́ yóò retí ìmọ̀ràn láti ọ̀dọ̀ ẹ̀ka tó ń gba kóòtù nímọ̀ràn níléeṣẹ́ ètò ìdájọ́.